ní ti rẹ̀ gan. Tó bá ìpamọ́ yẹn ti kú mọ́ mi lọ́wọ́. Orí àgbègbè ní àgbègbè ní kòfóòsà ijó onígbè ní nílò ìtàǹgò ògùn lọ́lọ́jọ́ kan ọ̀kan dún orí ẹni ní lọ́jọ́ gbogbo kéèkó gbogbo orí kọ́mọ́ bá fi ká àbámọ̀ gbóná. Orí làbá gan àbáfò sálẹ̀. Wá, ágùn. Wá. Wọ́n bínú o. Ibi tó ń lọ yìí. Màá pé kọ́ ọmọ lọ o. Ìparun ní bẹ́ńbẹ̀ fún ọ. Bàbá, níbo lẹ mọ̀ tí mò ń lọ sá? Ó kó ìparun lọ ń lọ. Wòmí. Ó fẹ́ lọ rè dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀. Dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Ó fẹ́ ṣoògùn owó. Má ṣe o. Má ṣe nǹkan ilé ayé ní gbé o ó ṣe ìyún bẹ́ẹ̀ ń dènà ọ̀run o àpè tí wọ́n ní èmi ọ̀mọ̀ rí ìwọ náà mọ èmi àmẹ́lẹ́dà ló ní kípàdé wọ́n gbà yín èmi ọ̀sọ̀tàn kékeré kan fún wọn wọ́n wò pé ẹnu arúgbó mo fi ń bọ̀ ọ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ kó o gbọ́rọ̀ mi lágbọ̀ọ́yé ọmọkùnrin kan ń bẹ tó lóun ò ní dúró de tọlọ́hun tó wá dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀ bí wọn náà ti fẹ́ dá bí ọgbọ́n yìí ó ṣoògùn owó ṣínà ló kọ rẹ̀ jẹ́. ó ti dé mi èbí ní èbí ló fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àbí bó ṣe máa ń yá àwọn ibi iṣẹ́ yín. wọ́n ní iṣẹ́ ò túbọ̀ sí i iṣẹ́ ò bọ́ sí ọlọ́run mo débẹ̀ bí mo ṣe ti jí débẹ̀ àwa bíi mẹ́wàá ló ní ká wá eventually àwọn méje lọ ní kó bẹ̀rẹ̀ àwa mẹ́ta tó kù wọ́n ní ká máa lọ lé mo wà láàrin tó ní kó máa lọ lé yìí.
ká mo ṣe. Mi ò mọ̀. Mami, ó ti sú èmi o. Ó ti sú mi pátápátá. Ó ti sú mi. Kí ló dé? Kí ni mo ṣe? Mo wáṣẹ́ títí mi ò rí. Ẹ dẹ̀ sọ fún mi ẹni kí n má tẹ kọ̀ǹpútà mọ́, kí n má ṣe yahoo mọ́. Mami, ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín o. Tí o bá ṣe owó tí mi ò kí n rí níbi yahoo yẹn mọ́, ẹ rò pé mi ò ní padà síbẹ̀ ni? Má ti padà síbẹ̀. Má padà síbẹ̀ kò ń ṣọ̀rọ̀ tẹ́ bá mi sọ ló jẹ́ n fílẹ̀ o. Pé òun náà ní sìn látijọ́ yẹn sìn àdé kan ṣe kan. Ọkọ mi, àforítì ló ní ilé ayé o. Nǹkan tẹ́ máa ń sọ fún mi látijọ́ iná ni àforítì ni. Ọdún kẹfà rẹ tí mo ti parí tí mi ò ríṣẹ́. Ṣé rántí? Láti ìgbà tí mo ti stop ìyàwó tó owó gidi ò ti wá láti ibi ìyàwó mọ́, jọ́ òun mo rówó fún yín bẹ́ẹ̀ ni. Màá dẹ́ pera mi lọ́mọ o. Ẹ̀yin náà àti sọ pé òkè ọmọ mi ẹ̀ ń farada, ọmọ mi ò rówó fún mi lẹ́nu, kò rówó fún mi. Ṣé bá ṣe máa bá lọ́ọ̀rẹ́? Mo mọ bí táwọn ẹgbẹ́ mi wà, mo mọ level mi nígboro. Tí o bá ṣe ìyàwó tá a ṣe tá a dí kan jámọ́ kan, ṣé màá láṣọ lọ́rùn pàápàá? Mi ò ní ní. Èyí tí mo ní lọ́rùn kan, ó ti ń ṣá. Wo ọkọ mi, ẹ̀kọ́ gbígbóná fẹ́ sùúrù. Ohun tí sùúrù bá dẹ̀ ṣe tì, ilẹ̀ ló ń gbé. Èmi tèmi ń sọ fún ẹ pé má ṣe yahoo. Mo mọ nǹkan tí mò ń sọ nítorí àtúbọ̀tán ni. Àwọn mágàtẹ́rì èèyàn bíi tiwa náà níwọ̀n, ọ̀dẹ̀ lẹ́lẹ́dàá tiwọn. Òfin kún ọ̀rọ̀ sí i. Ó sọ pé tí ò bá yẹ pé ọ̀wọ́ ògbórí wọlé mọ́, owó ò jáde mọ́. Ẹ̀kọ́ owó ò lè jáde ń bẹ̀ mọ́, ẹlẹ́dàá wọn ti ń jà. Wọ́n lọ́mọdé bùrọ̀kọ̀ bojú ẹ̀yìn. Kì í ṣe ní bẹ́ẹ̀ ni kì í ṣọ̀la. Ẹ̀yin gan ni mo rí bá mi. Ẹ̀yin gan mo rí wáyé. Ṣé wọ́n ní téèyàn bá ní ìyá ò lè jẹ nínú. Mami, ẹ sùn ẹ rọrùn, ẹ kàn sùn tẹ́tẹ́rẹ́tẹ́, kò sí nǹkan kan tẹ́ ṣe sí. Tẹ́ bá ń torí mi gbàwẹ̀ láti èní títí di next year tí máa fi lówó lọ́wọ́, kò sí nǹkan tó pọ̀ jù mẹ́ẹ̀. Tẹ́ bá ń torí mi tẹ́ ń sun orí òkè, tẹ́ ń tilé pásítọ̀ kan bọ́ sí kejì lórí pé kó bá lè dá fún mi, kò sí nǹkan tó burú mẹ́ẹ̀. Kò sí nǹkan kan tẹ́ ṣe. Ó dáa kọ́ mi, mo ti gbọ́. Àtúnṣe ti wá wà báyìí. Àdúrà ló ń gbà, agbára kan kì í gbà. Àmọ́ láti sìn lọ, èmi náà ṣe tán báyìí. Ó bẹ̀rẹ̀ àdúrà lé lórí. Màá kún fàdúrà. Gbogbo ohun tó bá gbà la máa fún. Ó jẹ́ pé kí n wọnú àwẹ̀ biribiri, màá wọ̀ torí tiẹ̀. Ọlọ́run á jẹ́ kó gbà. Àmọ́ kíní kan ni mo mọ̀ tó dá ní lójú ni wípé àmì kú sídìí òṣì. Àmín. Ẹ̀gbọ́n mi. Ìwọ ọmọdé. Ewúrẹ́ ṣe. Mo lójú mi ò gbọdọ̀ tàn mí jẹ náà. Ṣáínà ló ń lọ yìí. Ṣáínà. Ọkùnrin èyí o. Ó ti di big boy gan. Mi ò dá mọ́tò eléyìí mọ́, mi ò mọ̀ pé nínú mọ́tò yìí. Èyí tó lọ ṣe jogún fún mi rè. Àmọ́ nílé mo tún náà wọ̀n mí. Mo jẹ́rìí ẹrù pọ̀ lé. Ó ga o. Kí ni wàá ṣe ládùúgbò yìí? Ọmọ èmi gan mo ti kó wá sádùúgbò yìí sí i. Ibo níbẹ̀? Ọmọ ilé wọn pọ̀sí náà. Ok, nísàlẹ̀ ń bí báyìí náà. Mo ti wo everything, mo ti tún kọ́ náà. Ṣé kò ń ṣe new building kan tí wọ́n ṣe kọ́ downtown yẹn? That green roof tó wà lọ tó bá ti yà báyìí wàá rí green roof kan bẹ̀. Mo lè yẹ. Ibẹ̀ lẹ wà. Ibẹ̀ ni mo wà ń sìn náà. Iṣẹ́ yìí mi ò dẹ̀ mọ̀ o. Ṣàìnà kí ló ń ṣẹlẹ̀? Ó sí ẹ̀gbọ́n mo kàn wá ní. Gbogbo tilẹ̀ tòkè tó máa ń tò sọ́run kọ. Ẹ̀wọ̀n kò sí gbogbo yẹn mọ́, mága ò sanwó mọ́ Ọlọ́run. Fìyẹn lẹ̀ Ṣàìnà mága máa sọ́nà bí yú. Ẹ̀gbọ́n mi ò fún yín lófo sẹ́ Ọlọ́run, kò sí nǹkan kan mọ́, everything dry. Mi ò wà pamọ́ rárá ẹ̀gbọ́n, mi ò gbọ́dọ̀ para pamọ́ fẹ̀yìn náà. Ṣàìnà ìwọ ló ń dárìn báyìí. Látijọ́ ti mọ̀ ẹ́ wọ́ pẹ̀lú ọmọ kan máa wà ṣáà. So bí ṣe kọjá wọn pé Ṣàìnà ló ń dá lọ yìí. Sí mi ò ní parọ́ fún yín ẹ̀gbọ́n, mi ò wà alright rárá. Ó ga o. Dúró náà, mọ́mì ńkọ́? Mọ́mì wà ń bẹ. Ó ga o. Ẹ wo kò sí nǹkan kan Ọlọ́run. Mọ́mì máa ti dàgbà sí i o. A kàn wà ń bẹ náà ni, kò sí nǹkan kan. Kí ló dé bolo tí ń bọ̀ bolo ń lọ? Actually mo ń lọ sílé ni, mo ṣe ń bọ̀ látọ̀dọ̀ ẹ̀gbọ́n kan ni. Ẹ̀gbọ́n yẹn fọ́ mi jẹ rírì náà, ẹ̀gbọ́n yẹn
àti last 2 weeks lọ́sìn promise mi pé àwọn máa fún mi lówó pé kí n dẹ̀ wálé ni láti máa dẹ̀ dọ́dọ̀ wọn lé ni wọ́n tún sọ story ni ṣá wọ́n mess me up gan torí mo ní bills tó pọ̀ tí mo fẹ́ sort out wọn kọ̀ pé ìṣá náà ló bá dé táwọn ò bá ṣe mọ̀ pé ọlọ́run á pèsè ẹlòmíì tó máa ṣe get mo ṣàfihàn àwọn kúrò lọ́dọ̀ wọn ṣá. o lè blame ẹni ẹlẹ́ni o mọ̀ pé ọ̀rọ̀ nàìjíríà yìí ó lè jẹ́ tóun náà expect bóyá kò gbé wá bóyá wọn ò dẹ̀ sanwó ìwọ náà ló ń sọ mí sí i pé wọn ò sanwó lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ báwo ni bí àwọn nǹkan tí mo lè ṣe fún ẹ. owó yìí kéré o wà ó ṣáàyọ sí mi lé o mọ̀ sí mi ní ọlọ́ eléyìí kéré gan-an. mo dúpẹ́ gan máa yọ sí ilé yà. má dá nìkan yọ o. ṣé bá yẹ lọ. yéé tí mi lè lọ. agbèyọ sí yẹn ní ha. ọ̀nàdì ọmọ wọn nígbèrò rẹ̀ respect baba. má dá nìkan yọ dúdú ni mo fẹ́ o. wàá ṣe rẹ̀ gbọ́dọ̀ mo mọ jẹ́sí mo mọ spẹ́kì. bá mi sọ fún màmá ẹ bí mo ní kó ní sùúrù fún mi títí ọ̀la sọ́túnla máa fún lówó yẹn. mi ò ní lè lọ. níwọ̀ ọmọ kékeré ló dájú báyìí ló ní òní lè jíṣẹ́ ló ṣe gbọ́n báyìí bíi pé kí n. mo ní kó lọ sọ fún màmá ẹ. màmá ẹ jẹ́ fi sítórì yẹn lẹ̀ màmí ní tí n bá mú yẹn délé pé mi ní lọ skul lọ́la ó dẹni máa lọ skul. àní kó máa lọ́ọ́lé. ẹ jẹ́ ìwọlé kẹ́ẹ́dà mi ló ń jà. ìwọ tí ẹ sì lọ jíṣẹ́ tí mo rán ẹ fún wa ebi mo rán ẹ iṣẹ́ mi ò yìí. ní lè lọ. ẹ ká sọ mọ́ lọ. ẹ ká sọ máa ẹ ká sọ ọmọ lẹ ẹ máa yẹ ẹ jọ mọ́ wá rí i. ìbọn máa lọ. àbí mo ti lọ ní ẹ máa gbọ́ màmá máa lọ ń tì. màmá owó mi mo wá béèrè ẹ jọ. wọlé gàrí ní tiẹ̀ ń gbò lóhùn òní lọ. mi ò wọlé rárá ìta ni màá ti sọ̀rọ̀ mi owó mi dà. kò ti bínú. mi ṣe ní bínú látijọ́ yìí kí ló dé ẹ̀yin nìkan ní. inú gbọ́dọ̀ bí ẹ̀ o ti ní sùúrù tó àmọ́ wàá wá túbọ̀ wá ní sùúrù díẹ̀ sí fún mi sùúrù tó ti ní bọ̀ látẹ̀yìn ẹ̀ ó kù rèébi tẹ́ báyìí àfọ̀n ẹ̀ lówó ẹ̀. kí ní sùúrù tí bá fẹ́ lọ jà ń sìn sùúrù ni màá sọ fún wa àbí. owó epo owó ata owó gbogbo ẹ̀ kí ló dé owó magi wà ń bẹ owó iyọ̀ wà ń bẹ kí ló dé ìyá kí ló dé ẹ̀yin àtọmọ yín kí ló dé yóò fi ṣe yín ni owó mi dà. ò ń bú mi nìyẹn o. mi ṣe ní buyin ìgbà tẹ́gbà ọjà látijọ́ yìí tẹ́ ti sọ tẹ́tí fún mi lówó ṣé tí bá lọ sójà ṣé mo máa sọ fún yín pé mò ń bọ̀ máa padà wá fún wọn lówó ni àbí kí ni gbogbo eléyìí ẹjọ́ owó mi dà. ojú òun tì yín ni àtẹ̀yìn àtọmọ yín wọ́n á pariwo láàárọ̀ wọ́n á pariwo lọ́sàn-án wọ́n á pariwo lálẹ́ bàbá láàárọ̀ ló pè mí láàárọ̀ yìí ó ní owó láti oṣù kọkànlá ẹ̀ mọ́ kọ̀ọ̀kan wá. tó dáa bẹ́ẹ̀ màmá. sùúrù tẹ ti ń ní láti oṣù kọkànlá ó ṣe kó ní sùúrù náà kó pósù méjìlá kí n lè sanwó ẹ̀ fún lódì. oṣù méjìlá yẹn kéré ẹ ṣe jẹ́ kó pé bóyá bíi ọdún méjì kẹ wá sọ gbẹ papọ̀. àìrọ̀ mi ìbú yín. àbúrò mọ̀ pé wọ́n ní ètò àgbà. ẹ́kídẹ̀ǹtì ẹ̀rọ ibi kí á ti kà ní àgbàlẹ́sọ̀ ni ó kí wàá ní kí láńlọ́ọ̀dù ṣe. bí bá gbéra báyìí tí mo lọ ọ̀dọ̀ láńlọ́ọ̀dù tí mo ṣàlàyé ara mi yóò pè mọ́ ọ̀dọ̀ ilé lọ. torí ẹjọ́ kọ́ ni. Mami, kí ló ṣẹlẹ̀? Wọ́n dé náà ni. Gbọ́ kí ló dé? ìyá yín jẹ gbèsè owó gààrí. Orí yóò dá. Ìyá á jẹ gbèsè fọ́rọ̀ tó sọ yẹn. ẹ sanwó mi ò rójọ́. Èló ló jẹ́ jàre? 1000. Bàbá ọ̀dọ́ rẹ̀. Yóò dá ó tún ẹ tó wà lẹ́jọ́ mi. ó gún mi lọ́wọ́. ọmọ wo ó ń bú mi bí látẹ̀kan ní lélẹ́yìí ìyá ẹ̀ ò tó bẹ́ẹ̀. Àǹtí kí ni wọ́n gbà lọ́wọ́ sí? 25 lọ jẹ mí.
kíátíkà. mo ń gbọ́rọ̀ yín. mo mọ tí yín ṣóye yín sìn ẹ ní bínú sí wa nǹkan kọ́ ni bó ṣe rí lọ́tẹ̀ yìí ni. ẹ gbà. èlò lélẹ̀. owó oṣù mẹ́fà nìyẹn. oṣù mẹ́fà oṣù márùn-ún tó kù ńkọ́. máa wá fún yín lọ́fíìsì ẹ fún mi ní ìgbà díẹ̀ sí. níjọ́ wo. ẹ fún mi títí di bí wáyà ọ̀túnla máa kó owó oṣù márùn-ún tó kù wá. tó bá ju ọ̀túnla lọ ayọ̀ yín lẹ́sẹ̀ lẹ́ o. ọlọ́run tó fún mi lélẹ̀ ìsàn màá sàn yẹn náà ẹ fún mi time. oṣù mẹ́fà ilé yá mi. ẹ dẹ̀ ká. ẹ ṣe mà ẹ ṣe mà. ṣé ayọ̀ bó ló ti rówó. màámi ṣe bí tí mo ti róró ẹ̀kẹ́ béèrè ni àbí ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pàṣírí ìbò ṣé gbogbo wọn ṣe wọn yẹn bára zọ àbíbà ṣé ó make sense ni tí ìbá pàdé ẹ̀gbọ́n mọ́ ẹ̀wà tó fún mi lówó ń sìn ṣé àṣírí bíbá yóò ní tú. Máyọ̀wá òun ló fún ẹ lówó. ẹ̀gbọ́n Máyọ̀wá ló fún mi lówó tèmi. Ṣáínà ọ̀rọ̀ ló dà kalẹ̀ ń sìn lóòótọ́ gbogbo ala mọ̀ pé ìlú yìí ò dáa but mo mọ gbogbo nǹkan tó ń ṣe mọ̀ gbogbo ló bá dé ó mọ nǹkan tó máa ṣe ok. kí lẹ fẹ́ ṣe ẹ̀gbọ́n. fẹ́ fún ẹ lówó nìyà. ẹ má fún mi lówó jáde. Ṣáínà o ò ní ìdówó ok máa bẹ́ẹ̀ fi kún. ẹ má fún mi lówó mi ò fowó mọ́ mo sọ fún yín ẹ kọ́ èmi náà bí mo ṣe máa rí owó tí bá wá lé ní ẹni ẹ ok problem ẹ gbà owó lélẹ̀ tí mo wá lọ́la ẹni problem ẹ owó lélẹ̀ níjọ́ tẹ̀ bá ní sí around nǹkan báwo lèmi ṣe máa rí owó fúnra mi ẹ má fún mi lówó mọ́ ẹ kọ́ mi bí mo ṣe máa rí owó ni ẹ kọ́ mi náà bí mo ṣe máa rí owó. o fẹ́ mọ bó ṣe máa rí owó. mo ṣe máa make owó ẹjọ́ yẹn gangan ló ṣe pàtàkì bí mo ṣe wà yìí kò make sense ẹ mọ̀ mí náà ẹ mọ̀ pé èmi bí mo ṣe wà yìí anywhere torí bọ́ anywhere tẹsẹ̀ bọ́ anywhere ti gbogbo ara bọ̀ mo ń lọ ní ọmọ ìgboro ni mí àbí kò yẹ yín sìn ẹgbẹ́ mi rìn ẹ̀gbọ́n. Ṣáínà mo mọ̀ pé o ní liver sórí bí èmi ṣe ń rí owó tèmi ó yàtọ̀ sí bí ẹ̀yin ṣe ń rí owó títí yín Ṣáínà ṣé kọ́kọ́ ẹ bó ṣe máa pẹ́já bó ṣe máa pẹ́já ló kàn tẹnu mọ́ ṣé tó bá rẹja náà ṣé wàá lè paṣá. ẹ̀gbọ́n ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ abi man ọkùnrin ni mí kò sí nǹkan tí mi ò lè ṣe mo lè pẹja méjìlá lẹ́ẹ̀kan náà ẹ ṣáà ti fẹ́ já hàn mí kẹ̀dẹ̀ fún mi ní nǹkan tí màá fi pa mò ń pa lọ nìyẹn máa pa ju ẹ ṣe expect lọ ẹ̀gbọ́n náà. Ṣáínà yẹn sọ kankan fún ẹ sórí ìsàlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n rí yẹn Ṣáínà ó lẹ́gbìn. ẹ̀gbọ́n mo ti máa ń gbòwe yìí mo ti gbọ́ times without number kò sẹ́ni tí ó mọ̀ pé sàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ṣe ẹ̀gbìn tó wà ní sàlẹ̀ ọ̀rọ̀ yẹn ó make sense ju adùn tó wà nínú poverty lọ adùn kìtì ẹ̀ ló wà nínú poverty kò sádùn bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mo bó ṣe yín ẹni tó ti ń yáwó tẹ́lẹ̀ kó wá dẹni tí ò yáwó mọ́ àpadà sí burúkú nìyẹn abeg get mo ò mind ẹ̀gbìn yẹn mo fẹ́ dé sàlẹ̀ ọ̀rọ̀ yẹn kí n rẹ́gbìn yẹn ẹ jẹ́ kí n rẹ́gbìn yẹn àwọn sìn à. o fẹ́ mọ ẹ̀gbìn tó wà nínú ọ̀rọ̀. ẹ̀gbọ́n mo fẹ́ rí. o fẹ́ mọ ẹ̀gbìn tó wà nínú ọ̀rọ̀. Okay, that's good. Ṣáínà sórí nítorí ìfẹ́ tí mo ní sí ẹ ó mọ nǹkan tí màá ṣe fún ẹ àní lè sọ̀rọ̀ yẹn bí màá fẹ́ káwọ́ wọlé pẹ̀lú mi tá a bá dénú ilé màá bí ẹ lọ́wọ́n ìbéèrè kan inú ìdáhùn tó bá ń dá mi lóhùn ni màá mọ̀ bóyá o máa pẹja àbó ò ní pẹja. ẹ̀gbọ́n ẹbí mi kò sí nǹkan tẹ̀bí mi tí mi ò dáhùn kò sí nǹkan tẹ̀bí mi tí mi ò dáhùn. bàbá ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀rẹ́ rẹ tó o níwá tó o ti sọ fún. àwo gbogbo ẹni mo ṣàlàyé fún. a béèrè lọ́wọ́ wọn ayé nǹkan tẹ́lẹ̀ dá ẹ̀ gbà. akọ́dáyé bá ṣẹ̀dáyé bàbá tí wọ́n jọba tí wọ́n ń rùn bẹ̀yìn tó dáyé ìbólúbíkì ń bọ̀ sàn ìbíkì olúbíkì lọ́wọ́ jábọ̀ sàn ìbíkì lọ́wọ́ yẹ gbò báwọn bá mi kọ gbábí rẹ̀ bá mi kọ ṣẹ́dẹ̀ méjì bá mi kọ ǹdí ẹ̀ lágbàlagbà bọ́lọ́gì ní bágòrò àjò ìjà tó látọ́kọ tí ń tẹ̀ báyìí ní fún wọn bàtálá àwòdélẹ̀ báyìí tẹ́ kàró ẹ̀ là lọ̀rọ̀ bá bá fọmọ lójà ìran tí ń tẹ̀ báyìí ní fún wọn bàtálá láwọn báyìí bá tàǹkì ló tún fẹ̀. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ó gbè fún lọ́wọ́n tó náyé mú wá
yóò túbà yóò túṣẹ fún ẹ. ó wà lọ ọjà báyìí ó wà raṣọ ó ràn yóò gbé wá àwọn tó náà yá fọwọ́ bà wọ́n wá gbé lọ fún ìyá rẹ tí ìyá rẹ bá wá wò lẹ́yìn ọjọ́ keje ó wà gbé wá owó dé nìyẹn o ti là o ti ṣoríire nìyẹn kó o máa jókòó máa yọ owó gidi. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ o ti là o ti lówó. ẹ bàbá bọ̀ ṣé tí mọ́mí mi bá ti wọṣọ yẹn ṣé kò sí nǹkan tó máa ṣe mọ́mí mi ṣá. ìyá kú ni. as in my mom is gonna die. ìyá kú. no. ìyá kú ni kò sí nǹkan tó máa ṣe sí. no bàbá ẹ má sọ bẹ́ẹ̀ ṣìnà báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. mo sọ fún ẹ pé ibi tó bá le láti ń bọ ọmọkùnrin àwo mo ṣàlàyé fún ó sọ pé kí n mú ẹ lọ síbi tán ti ń pẹja ibi tán ti ń pẹja ni mo mú ẹ dé ìṣìnà. kò ń ṣe bíi tìyẹn báwo lè ṣe máa sọ pé kí n fi ìyá mi ṣòwò kí n lè wá sọ pé mo máa fi owó mi ò lè ṣe I can't. ẹ wo bàbá nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ni pé ẹ bá mi wo option mi maybe we can do that. no but mọ́ mi no. kò sí nǹkan tá a máa ṣe sí nǹkan tá a máa ṣe náà lára ṣe. ṣìnà ẹ̀yin ò ṣe padà sí mọ́ mi tá a dé yìí o. bàbá mi ò rò pé mo lè ṣe. no àwọn nìkan ló kù fún mi àwọn nìkan ni mo ní. ó máa ṣe ni torí tó o bá ṣe ó ya wèrè gidi ni wèrè gidi. máa ya wèrè. bẹ́ẹ̀ ni ó ya wèrè. ṣìnà ó máa ṣọkùnrin ni o ẹ̀yin ò ṣe padà sí mọ́ mo sọ fún ẹ o. a ti tò jẹ́bo ló ń ṣàlọ́wọ́ kú bá bẹ́ẹ̀ni tí ó tu ó ti tò jẹ́bo ló ń ṣàlọ́wọ́. tí ó sọ fún mi ọ̀rẹ́ gbogbo ìlú mo ti ṣàlàyé fún mi. ó dẹ̀ náà rẹ̀ tímọ́tímọ́ lẹ jẹ́. ó ní òfin ẹ̀pẹ̀jà mo dẹ̀ tí màá ń débi ẹja náà ni. ṣé wo sọ fún pé ìsàlẹ̀ ọ̀rọ̀ nẹ́gbin ni. akọ́dáyé bá ṣẹ̀dáyé bàbà tí wọ́n jọ bà tí wọ́n òrùn bẹ́ẹ̀ tẹ́láyé borí mẹ́rin àgbáláyé ọlálẹ́rù onírẹ̀rù tiẹ̀ kó má dowó rárá báyìí. ẹ̀yin tó láyé mo wá pè ló bí ohun ló bí olúwẹ̀ ló bí àjàjẹ́ ló fi pè ètú gbọ̀dà lóbìnrin nífẹ̀ẹ́. ẹ̀yin bọ̀rọ̀ kìíní ayé mo pè ẹ̀yin bọ̀rọ̀ kìíní ayé mo pè ẹ̀yin bọ̀rọ̀ kìíní ọ̀run ẹ̀yin àwọn dá bọ̀rọ̀ kìíní ayé lóhùn lẹ́yìn báyìí kó wá jẹ́ mi ń gbèdégbèdé ní kíákíá. Ṣínà owó ti dé. Ṣínà ó wàá gba aṣọ yìí ó lọ gbé fún ìyá rẹ. mo ti make ẹ. owó ti dé nìyẹn. mo ti make ẹ. ó ti là. ìlàkọ̀sọ oníkọlà kó má dénú ọmọ ẹ kó má jókòó má jíjó owó jíjó àdùn. mo ti make ẹ. ọ̀nà ti ṣí. bó ṣe wà ẹ ó wàá kó aṣọ yìí lọlé fún ìyá rẹ yóò wọ aṣọ yìí lẹ́yìn ọjọ́ keje owó ti dé nìyẹn. ó ti là ó ti dolówó ni. dolówó. owó ti dé kó o máa jó kó o máa yọ̀. ọmọ bọ̀rọ̀ kìíní ayé wọ́n ti wá dúró tiẹ̀ nìyẹn ó ti là. ẹ má sọ̀rọ̀ ju bàbá tó bá rí bẹ́ẹ̀ ṣe wí bàbá máa ra mọ́tò fún yín máa kọ́lé fún yín máa jọ yín lójú. gbogbo èyí tó ń sọ yìí gbogbo àwọn gbárùmọ̀lẹ̀ ti gbọ́ gbogbo ohun tó ń sọ yìí o. àwọn onífẹ̀ẹ́ ti fàṣẹ sí o. kò sí wàhálà. àdéhùn rẹ ò gbọ́dọ̀ yẹ o. kò sí wàhálà bàbá. ìjọ ti bíjọ ayọ̀ ti báyọ̀ ò wá ní ṣìṣe ò ní sílẹ̀ tẹ̀ ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ àwọn tó náà yóò ní bínú ẹ ọlọ́mọ sí ọ̀rọ̀ máa là fún ẹni bí mo ti fẹ́ kọ́ rí bẹ́ẹ̀ fẹ́mi náà yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ kó o máa dúnú kó o máa yọ owó ti dé nù. ẹ jọ ṣé mo lè rí bíi nylon kan kí n kó sí bóyá kí n tẹ̀lé yín dé living room àmì. o ò lè tẹ̀lé mi wọlé tó àwọn gbárùmọ̀lẹ̀ wà nílé ń lọ mọ́ra fún ọ mò ń bọ̀. At last mo kó ònú ìṣẹ́ mo make ẹ̀. Màámi ẹ̀yin dá. Màámi. ọkọ mi. Màámi ṣé kí n má pàrọ̀ fún yín inú mi dùn gidigidi lẹ́nu. òwúrò ìyá yọ. ṣe rí láti jọ tí mo ti ń jámọ́ tún tí mo ń jámọ́ sí mo ṣe ilé ní wípé hope wà fún mi nìyẹn. mo tọwọ́ bàpò àpò ara mi mo mú owó nínú àpò mi fúnra mi mo fi raṣọ fún yín mo raṣọ fún ìyá tó bí mi lọ́mọ inú mi dùn. èmi nìkan tán. bẹ́ẹ̀ni. ẹ mo sọ. mo rà mo rán
mo ti gbé lọ fún tailor tẹ máa ní kí n gbá àwọn àǹkárá yín lọ fún tó máa ń rán àti bùbá yẹn ó ti rán size yín perfect size ni. má ti rán lóòótọ́. ó ti rán. ọmọ ìmàlẹ́ ọkọ mi. mo fẹ́ kẹ́ wọ́ bú o kẹ́ fi sọ́rùn. yọkọlí ṣé bí mo sọ fún ẹ bó sì máa dáa látijọ́ tó ti wá san gbogbo gbèsè mi ń bí báyìí owó onírú owó aláta tó bá mi san àtọwọ́ ilé. àtọwọ́ landlord yes. ni mo ti mọ̀ yìí pé àyípadà ti dé ìjọ tó dé ti bá mi sọ̀rọ̀ yẹn lèmi gan ti karabàdúrà láti gbà yẹn bí n bá jẹun ní ìjọ kan pẹ́ méjì àwẹ̀ ni. àdúrà yín ti gbà. àwẹ̀ ni. àdúrà yín ti gbà. ọlọ́run máa ṣe o. díẹ̀ ó wá rí báyìí. ẹ láìkẹ́ ó fáyìn gan àbí. dáadáa. ẹ mọ orúkọ tẹ máa ń láìkì. lágbájá ọkọ mi ọmọ àṣerú ẹ fún. ìfọ ṣe rí ẹ nídìí kẹ ẹ ṣàdúrà kò nídìí àdúrà ẹ̀tọ́ yín òun ni mò ń fún yín. ṣé o ṣe bẹ́ẹ̀ lẹ́dàá fi ti ṣàdúrà. ṣàdúrà kankan. ṣé o mọ̀ pé wọ́n nìkan ní lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni. wà á dirun wà á dìgbà wà á bákọ wà á bábo àtirun àtìgbà àtakọ àtabo ìkọ̀ọ̀kan délẹ̀ báyìí náà máa ṣe. ẹ má ṣe ìyẹn bí ìfẹ́ kẹ́ ṣàdúrà ẹ wọlé ẹ lọ́wọ́ wò ẹ nídìí àdúrà yẹn àtọ́ ẹ wọṣọ wò kó fìtì yín ká mọ̀ pé ya ni mo ní máa ń ṣe àdúrà yẹn. Hello? Ṣé wàá okay? Mi ò tiẹ̀ tí lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí bọ̀ kí n tó kúrò nílẹ̀ nǹkan wọ́n ti wọṣọ yẹn bí ìgbà táwọn ń lọ síbì kan ṣe ti understand nísìn but èmi náà mọ̀ stroll lọ ni pé báyìí táyà tó máa fi padà mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ṣẹ̀ fẹ́ wọlé náà ni ẹgbẹ́ ilé gan ni mo ti ń bá yín sọ̀rọ̀ báyìí àmì Ọlọ́run jẹ́ kó ti kú o àmì o àdúrà mi náà nìyẹn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ máa pè yín all right ẹ ṣé. Mami, láàfẹ́ ìwọ̀ṣọ tó ń tẹ́ ilé ẹgbẹ́ jáde tẹ̀lé wá sùn. Mami, nígbà tí mo kún un ṣìnkùn yìí bẹ́ẹ̀ wọnú ilé ẹ̀ sùn náà tẹ́ bá dẹ̀ jí ẹ̀ lọ bí tẹ̀ ń lọ òun lẹ jago lẹ fọ gbogbo ẹ̀ tẹ̀ sùn sí pálọ̀ yìí. Mami. 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 Mami ti kú. Mami. Mami ti kú. Mo ṣoríire. Hello. Kí mi kú oríire màmí ti kú. Wọ́n ti kú. Aṣọ yẹn gan wà lọ́rùn wọn báyìí. Wọ́n sùn mí. Èmi gan congratulate ara mi. Owó dé. Òótọ́ ni ìwọ̀n méjì ò gbọ́dọ̀ tó ṣí. Ẹlẹ́dàá wọn máa dáríjì mí. Àwọn kan máa mọ̀ púpọ̀ wọn làwọn kú. Kò sí nǹkan kan. Àṣeré wàá wọ̀ gbòòrò mi títì. Ọ̀dọ̀ irú mọ́tò yín ẹ̀gbọ́n mo fẹ́ gun rú ẹ̀ máa tún rẹ̀ ìtọ́jú yẹn lọ. Báwo la ṣe máa ṣe ń sìn torí mi ti fẹ́ kẹ́lẹ́ bọ̀dé náà wọ́n ti kú ọmọ ti kú báyìí wọ́n ti kú náà ohun mi mọ́ báyìí. Ok màmá rẹ ti ní ẹ ṣe àwọn ọgbọ́n dáríjì mi wọ́n dáríjì mi ayé wọn mo ṣoríire ìyá mi kú.
All right, mama, expect it. All right then, okay. Mami, má bínú, ẹ má bínú. Kẹ́lẹ́ dàyín dáńjì mi, ẹ fọkàn sí pé ikú ọmọ lẹ kú. Ẹ kò kú fún mi kí n lówó lọ́wọ́ kò sí nǹkan kan tó wrong nínú yẹn. Ṣé ti understand? Nice one. Bàbá kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Ọjọ́ méjì ti kọjá, ọjọ́ oríṣiríṣi ti gorí ẹ̀. It's almost 14 days nísìn, mi ò rówó. Ṣínà, ó ní sùúrù ni. A béèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn tó láyé. Ẹ bá mi bí wọn nǹkan tí mo risk yẹn lágbára. Ó dídì ìyá mi ni mo gbélẹ̀. Mo ò dẹ̀ rówó. Akọ́dáyé bá ṣẹ̀dáyé bàbá tí wọ́n jọba tí wọ́n rùn bẹ́ẹ̀ tó láyé ìbòrígbó ẹ̀rín àgbáláyé. Báwọn bá mẹ́mí kan gbábí rẹ̀ bá mẹ́mí kan ṣẹ́ni bíṣe bá mẹ́mí kan dìrẹ̀ lọ́gbọ́lọ́gbọ́ bọ́lọ́gì bá gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ojú àti ilé àtòkò bá kọ́ bá kọ́ láyé ẹgbẹ́ ọ̀run gbani bọ́lọ́gì má jàlùgbà bọ́lọ́sẹ̀ má jàlùgbà. Kò sẹ́ni tó bá gbé kò sẹ́ni tó tàlùkò tí kò tù kò sẹ́ni tó tẹ̀ sí ẹ̀mí kò tún bẹ̀ báyìí nínú ọmọdálá bọ́lọ́gì bá gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ojú àti ilé àtòkò àwùjọ bẹ́ẹ̀ jẹ́ ẹ̀ lọ́wọ́. You're welcome. Hi. Ló ń gbóyin wá. China. Ẹ̀gbọ́n. Sori pé mo mójú lọ sọ́jà. My God. Orí ẹ̀rù tí mo tọ́jú lẹ́dí ẹ̀. Ẹ gbìyànjú. Ẹ gbìyànjú. Mo gbìyànjú. This is Regina. Regina. This is Oluwashina. Hello. You're welcome. How are you? I'm fine. Regina. Yeah. God bless you. Amen. Madam. Sori pé mo mójú lọ sọ́jà. Bàbá. Ọmọ ni ọmọ yìí. Kí ló ń gbọ̀n lára ẹ̀? It will finish me. Okay, ọ̀rọ̀ yín yé mi gbogbo èdè mi dùn sí nígbà yẹn fẹ́ dá padà. Máa tẹ̀ dá padà jù bẹ́ẹ̀ lọ ìwọ́kẹ̀. Ó ti gbé bó ṣe wà yìí. Ó wá mọ̀ kan, China. Gbogbo owó ni mo ti san. Eléyìí kò gbowó dé. Ó wá ní ijọ́ mẹ́ta láti lò. Mo ti san Friday, mo ti san Saturday, mo ti san Sunday. 24 hours. Ẹ̀jẹ̀ bá tèmi jẹ́. Ẹ̀jẹ̀ bá tèmi jẹ́. Pẹ̀lú ọmọ yìí. Regina. Yes. Wá mọ nǹkan tí mo fẹ́ kó ṣe. Wàá bá mi handle ẹ̀ láti ìkànnà. Má mú láti orí o, mú láti ìkànnà lọ sókè. Ó mẹ́yẹ bọ̀ lápò. Ọmọ ìyá pa mí. Ó mẹ́yẹ bọ̀ Ọmọ ìyá lápò ni. finish Ìwọ ò lè kú síbí yìí. Ìwọ gan bayé mi jẹ́ díẹ̀ tán ló kù. Sórí bó ṣe wà ẹ́ tó bá mú ẹ gbogbo verse inú Bible ló máa. Okay. Ẹ fi yẹn lẹ̀fẹ̀ ẹ fi bẹ́ẹ̀ lẹ̀fà mí bò. Ẹ fi bẹ́ẹ̀ lẹ̀fà Èmi tẹ̀ máa fi ẹ́ lẹ̀. Wá mọ̀ nǹkan. Sórí báyé ń bọ̀ lẹ́ẹ̀kan. Mi ò fẹ́ sọ fún ẹ. Àwọn ọ̀rẹ́ mi ń pè mí láti Yorùbá Tennis Club. Wọ́n ní gbọ́dọ̀ rí wọn lálẹ́. So màá fi yín sílẹ̀ kẹ́ tẹ́ra yín lọ́rùn. Èmi náà ti tọ́jú tèmi sínú yàrá tí mò ń padà bọ̀ wá bá o. Ẹ̀yin náà ti gbé tiyín síbẹ̀ yẹn. O lè máa gbáriwo mi nínú yàrá kejì èmi ni mo wà ń bẹ̀ o. Mi ò lẹ́gbẹ̀ẹ́ òṣì. Wá wá yọjú o. Mo ti tẹ́ tún lọ ṣe fàájì sí. Wá padà wá ní wá bà. Mo fẹ́ gbọ́rọ̀ yìí tí bá dé. Ẹ ṣeré lọ. Ẹ gbúrò mi. Wàá gbúrò. Ẹ take care. Regina. Yes, dear. Ọlọ́run á wú ẹ fún mi. Àmín. Mo láti sọ pé mi ò rò pé mo róbìnrin tó fine báyìí rí láyé mi. Oh. Yes. Thank you. You are so romantic. Thank you. Ṣorí má jẹ́ kí n lẹ́nu fún ẹ. Ṣorí owó lórí tó jókòó owó ló ń bẹ̀ sọ̀rọ̀ yìí. Yeah, by this time next week, ṣe wọn pé bedsheet làwọn tẹ̀ yìí. Àwa lè choose láti fi owó ṣe bedsheet ká tẹ́lẹ̀ kó jẹ́ orí owó láti máa ṣe anything tá a bá fẹ́ ṣe. Owó ti dé. Really? Money speaking, owó ló máa sọ̀rọ̀ by then. I'm happy. The only condition tí mo máa fi ná fún anyhow ni kò ṣeré fún mi dáadáa.
o ṣe ń wo mi èmi ya ọ̀lẹ nǹkan tí mo máa ń fẹ́ ṣe ni kí n kọ sùn gbàlásà kí wọ́n take control kó ṣe mí bó bá ṣe wù mí. ẹ̀yin ẹ má wọrí ẹ wò kẹ́ ẹ sùn jù bẹ́ẹ̀ lọ gbogbo eré ni máa ṣe fún yín láti sàlẹ̀ dókè látòkè dé sàlẹ̀ gbogbo ẹ má wọrí. wàá ṣe fúnra ẹ àṣẹrẹ fúnra ara ẹ bẹ́ẹ̀ no assistant. bẹ́ẹ̀ ni mo sọ. o sure. bẹ́ẹ̀ ni mo sọ. let's see jẹ́ ká bẹ̀rẹ̀ Regina jẹ́ ká bẹ̀rẹ̀ alábì kọ́ ń bọ̀ ni alábì kọ́ ń bọ̀ ni yóò lè wait mo máa sùn fún ẹni wọ́n ní kò bẹ̀rẹ̀ ibi tó bá ti wù ẹ́ ibi tó bá ti wù ẹ́ ni kò ti take control yéé yéé Regina Regina. ẹ̀yin tó náyé ẹ ṣeun bó ní kòkó bá kòkó ní kéré díkéré ọ̀rọ̀ ńlá lẹ́nu ọ̀wọ́n tó náyé. kí ló sọ kí ló tó dìlé owó kí ló sọ. Ṣínà ó ti finú wẹ́nu ó ti jẹ́wọ́ ó ti jẹ́ èèwọ̀. kí ló ń jẹ́ èèwọ̀ kí ló ń jẹ́ èèwọ̀ baba don't say that mi ò jẹ́ rí ṣé ẹ̀fọ́ nìyẹn àbí kí ni mi ò jẹ́ rí kí ni ìtumọ̀ yẹn. ó ti jẹ́ èèwọ̀ nǹkan táwọn tó náyé fi hàn mí nínú igbá ayé ọmọbìnrin kan wà tó bá lájọṣepọ̀. ṣọmọ náà sọ mi kí n má ṣọmọ náà. Ṣínà ó ti bá ọmọbìnrin tó ń ṣe nǹkan àlejò ó ti bá lájọṣepọ̀. bàbá ẹ stop ẹ jàre ẹ stop ẹ má lọ síbẹ̀ ṣe dárúkọ mi fún wọn ṣe ìṣorúkọ dáṣà ṣe béèrè pé òkè ti Ṣínà ni. àwọn bàbá mi tó jáde Ifá wọn kì í ṣe é tì. bàbá mi ò láìkẹ́ jàre torí pé mi ò kì í ṣe bèbí báwo ni mo ṣe máa bá obìnrin tó ń ṣe nǹkan àlejò ẹ báwo ni mo ṣe máa bá lájọṣepọ̀ kò possible ó wà messy I can't even do it. ó ti bá a sùn ó ti jẹ èèwọ̀. ẹ bàbá ẹ stop ẹ wò tó bá jẹrẹ ni ẹ stop ẹ odidi ìyá mi ni mo gbélé o kò dẹ̀ kí n ṣe bèbí ṣó yẹ yín sìn kò ń ṣe bèbí odidi ẹ̀mí ni mo gbé sílẹ̀ kẹ bá wọn sọ̀rọ̀ kọ́ gbowó jáde kọ́ gbé owó síta bí bẹ́ẹ̀ kọ́ máa di nǹkan síbi o máa takú síbi máa takú tì yín lọ́rùn tí mi ò ní lọ bí kankan. kò sí nǹkan táwọn tó náà yóò ṣe sí tí ò bá jẹ́bẹ̀ òun burúkú ó máa já lóun burúkú òun burúkú ó máa já lóun burúkú. fún ta ni. fún ẹni Ṣínà. ẹ dá padà ẹ dá padà sẹ́kùn ṣe mí báwo lẹ ṣe máa sọ nǹkan bẹ́ẹ̀ ní nílé awo tẹ́tí sọ lẹ́yìn ṣépè ẹ tètè bí wọ́n kí la máa ṣe sí. kò sí nǹkan tá a ṣe sí. nǹkan tá a máa ṣe sí gbọ́dọ̀ wà jáde bàbá mi. kò sí nǹkan tá a ṣe sí. mi ò láìkí ẹ bàbá o. máa bá wọn tó náà yẹ sọ́gbà. bàbá ẹ stop ẹ o ẹ jẹ́ gbówó jáde kẹ́ fi gbogbo eléyìí lẹ̀ kẹ́ fi gbogbo eléyìí lẹ̀ oríṣi kéèyàn gbé ìyá ẹ lẹ́ni mi ò ní lọ o. bàbá mo dáràn tèmi bàjẹ́ tèmi tán pátápátá gbogbo ẹ̀ ti pátápátá ó ti fọ́pọ̀ báyìí pátápátá ṣé bí mo ṣe máa wà rè mo gbé ẹ̀gbọ́n máa wà bá tèmi jẹ́ bàbá mo dáràn ó tán po gbogbo ẹ̀ parí pátápátá no hope tèmi bàjẹ́ ibo mo fẹ́ lọ ibo mo fẹ́ wọ̀ yé mo dáràn máa dá wọnú léyìí máa dá gbénú léyìí yé irọ́ yé. Ṣínà Ayọ̀ Ṣínà Ayọ̀. mami ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má sọ̀rọ̀ o ẹ má sọ̀rọ̀ òkú ni àlàyé lèmi o òkú àtàlàyé ò kì í sọ̀rọ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má lọ ẹ má sọ̀rọ̀. màá bá ẹ sọ eléyìí. mo dáràn. kó fi ara ẹ balẹ̀ kó gbọ́ ohun tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. má yà mí lẹ́nu sí ẹ o bàbá líle ló máa ṣe jáde náà má ní ìrọ̀lẹ́. bàbá mi ṣe wàhálà títí ìdí wàhálà yìí ni bàbá yín kú sí. èmi wá dúró mo sán ṣòkòtò abiyamọ wípé sẹ́ òun láti jẹ́ èèyàn lójú ẹ̀mí mi. ìwọ wá rò lọ́kàn ara ẹ pé èmi ló kàn láti pa kó o lè fi gòkè. ṣó dáa bẹ́ẹ̀ kí ni mo ṣe fún ẹ náà tó fi rò pé irú oore yìí ló tọ́ sí mi láti ṣe fún mi.
irú ojú wo ló ń pọ́n ẹ náà tó fi rò pé ìyá tó bí ẹ ló kàn láti fi gòkè ọ̀la. Kò dáa o kò dáa o kò dáa o. Kódà tó bá tún máa dá ńkọ́ kódà ó pe two face kó wá pọ̀ ní kódà ó pe dìbàjì kó wá kódà ó pe whisky ó wá bẹ̀ sí dásòtò wọ́n dásòtò ó dẹ̀ pé kódà náà ni tó bá tún máa dá ńkọ́ ẹ má dáhùn ẹja lọ ó yá o ẹja lọ ká lọ já sòǹtò ẹja lọ ká lọ yà húsè ẹja lọ ká lọ kú kéré ó yá ẹja lọ ọyá mi ò dúró ẹjẹ lọ. ó ń ṣọ́ mi èmi náà ṣọ́ ọyá. ṣé o rí àdápadà ayé sí náà ńlọ ọ̀rọ̀ rẹ̀ wá rí bó ṣe rí o aburú tó ṣe sí náà ò ní í ṣe o. àṣẹ bàbá. ayé rẹ̀ á dàbí ayé sí náà o. ìyá rẹ̀ ńkọ́. ìyá mi wà. sọ fún ìyá rẹ sọ pé kó mú ọ lọ sọ́dọ̀ bàbá àlà. bàbá àlà. nílùú yín. bàbá àlà. bẹ́ẹ̀ ni o. bàbá 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 bàbá. Ọlákúnlé gbára lẹ̀ pẹ̀lẹ́. mami. Ọlọ́kọ̀ mi pẹ̀lẹ́ Alani pẹ̀lẹ́. ẹgbọ́n ta ló ń jẹ́ bàbá àlà. Bàbá àlà ọ̀nà bàbá àlà di àbúrò bàbá ẹ̀ ni. síbẹ̀ ṣáà mọ̀ wọn. aláàbúrò bàbá ẹ̀ ni mo mọ̀ wọ́n àmọ́ ṣé ọ̀nà wọn jìn. tí mo bá ti kúrò lọ́sibítù tára mi bá ti yá mo fẹ́ rí bàbá àlà. Kò burú wàá rí wọn lágbára Ọlọ́run ṣùgbọ́n àmọ́ ṣàgbọ́wọ̀ ẹ̀ sílẹ̀ kó sùn díẹ̀ àlá ló ńlá tó bá ti jí ká wá lọ ẹ̀lẹ́ ní ọkọ mi. máa wá lójú yìí. mo ti dijú náà látàárọ̀ kò dùn mí mo pé tí mo bá ti di kò sí yọnu abálàálẹ̀ báyìí náà ni wàhálà iṣẹ́ ọkọ mi ṣó pẹ̀lẹ́. Àbẹ̀ó ọ̀rọ̀ ọmọ rẹ̀ Kúnlé èmi náà rí o mo tọ̀ àwọn àgbààgbà lọ ibi tí wọ́n á fi ẹnu ọ̀rọ̀ gún ni pé ìwọ fúnra rẹ lọmọ tí ń sọmọ rẹ o. àbí èmi. báwo ló ṣe jẹ́. Àbẹ̀ó ńlẹ́. lẹ́yà kẹ́ ẹ̀ tún láyé díẹ̀ sí. ìyá Kúnlé yóò bá pé ẹ ń bá sùn láàjí o ẹnìkan ìjágun lọ́rọ́ o wo àrò àti ọ̀dọ̀fínú rẹ kọ́ tẹ̀ wò n tó bá ṣe sí Kúnlé tọrọ ẹ fi rí bó ti rí nígbà àwọn onílẹ̀ fẹ́ mọ̀ o wọn pààrọ̀ o ronú sí. ìyá wa ṣé ẹ rí gbàgede adé yìí o gbogbo tẹ láhàn mi ẹ jẹ́ káwọn bá mi gbọ́. orí balẹ̀ o ìyàwó. gbogbo nǹkan tí mò ń sọ náà ni wípé mo fẹ́ kí àwọn awo kí wọ́n ràn mí lọ́wọ́ ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti jìyà púpọ̀ lọ́dọ̀ ọkọ mi àfi bí ìgbà tó jẹ́ pé wọ́n ní kí n wáyé wá sin ọkọ mi kò sí yà tí mi ò tí ì jẹ ṣé bí mo ṣe ru àárù láti Kúdẹ̀tì lọ sóko Báre padà sáyé tòrò ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ní àpọ̀n bíbáyìí nígbà tó tún yá mo tún rù láti Kétu
padà sí alápẹ̀rẹ̀ bí mo ṣe ń rù kiri nìyẹn nígbà tó yá ni mo wò pé ṣé wọ́n ní kí wọ́n sọkùnrin láyé ni àwọn ọmọ tí mo dẹ̀ tún wá bí fún rẹ̀ wọ́n ti wá ń dàgbà òun ti kú mo tún wá rí wípé mo tún wá bẹ̀rẹ̀ ìrìn àjò bákan náà ọjọ́ wo ni mo fẹ́ bọ́ ń bẹ̀ ọjọ́ wo ni mo fẹ́ bọ́ ń bẹ̀ àwọn méjì tó ti dàgbà nínú mẹ́ta tí mo bí mo fẹ́ kí wọ́n ṣoríire mo tètè fẹ́ kí wọ́n ṣoríire mi ò lè rọ́jú rárá mi tiẹ̀ lè rọ́jú rárá mo fẹ́ kó tètè dá fún wọn ó tọ́. ìyá wa ṣé rí bẹ́ẹ̀ ṣe sọ làwọn alálẹ̀ náà ń gbọ́ èmi náà sì ń gbọ́ torí mi sí wọn tẹ̀mí fi ń sọ̀rọ̀. ṣé rọmọ kínní kò ní ògo kankan kò ní nǹkan tí ó ṣe fún gbogbo ẹbí yín o ṣé rí kejì ìyíhun náà wá kéré kù ìyíhun ó tọrọ lọ́wọ́ ẹ̀gbọ́n yóò tọrọ lọ́wọ́ àbúrò ṣé wàrà àbúrò òun lògo òdílé yín wà lọ́wọ́ rẹ̀. ẹ bàbá tí mo bá gbọ́ yín dáadáa ẹ ní àkọ́bí àti kejì wọn ò lógo rárá wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ àbúrò wọn ni àbúrò tá a máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ìyàwó kò máa tí ì pọmọdún mọ́kànlá bóyá ó ṣẹ̀ṣẹ̀ máa pé mọ́kànlá ni. bàbá báwo lè gbọ́ ṣe máa tọrọ jẹ lọ́wọ́ àbúrò kò tún ṣe àbúrò kínní àbí gbẹ̀yìn tèmi ní kí wọ́n àkọ́bí tèmi yẹn kó wá dẹni tó tọrọ jẹ lọ́wọ́ ọmọ tí mo bí gbẹ̀yìn. ìyá wa dá padà ṣé ẹ mọ̀ yìí pé gbogbo yín náà ń béèrè bí tọ́jà ti ń dà ẹ kì í bẹ̀rẹ̀ lówó orí o. ìdáhùn bàbá mi fi lé mi lọ́wọ́ ẹ lè mọ̀ wò mí báyìí ṣùgbọ́n àbúrò òun lògo òdílé yín wà lára rẹ̀. bàbá a máa bọ́ gbọ́dá sí ni o. ẹ má kó fa dànù o kẹ́sì má gbé ọ̀pẹ̀lẹ̀ lékè. bàbá mo ti ń ru kinní ìbọn tipẹ́ àló ti sú mi níbi tí mo bá dé yìí káwọn ọmọ mi náà bẹ̀rẹ̀ sí ní lówó kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fún mi jẹ èyí tá ní kẹ́mi dúró dé yẹn ó ti kẹ́lẹ́ ju èmi ò lè dúró ọmọdún mọ́kànlá lọ́dún wo tàbá máa fi ṣí ní ó tún túmọ̀ sí pé bí 20 ọdún kan ni màá tún fi bẹ̀rẹ̀ bàbá kò ní ṣeé ṣe màá ti kú kó tó dàgbà lówó lọ́wọ́ ọgbọ́n tẹ bá máa bá mi dá sí tí àkọ́kọ́ àti kejì tó bá máa fi lówó òun ní kẹ́ bá mi ṣe mi lè dúró mọ́ bàbá mo ti dàgbà. ẹ̀yin lẹ mojú ògùn ẹ̀yin lẹ sì máa pòbì nírè ẹ bèrè lọ́wọ́ àwọn orúnmọlẹ̀ àwọn ló mọ bìbí rè. ẹ ṣe nǹkan tí mo fẹ́ báyìí ni wípé ògo yìí tó kéré jù tí ò tí pọ̀mọ́dún mọ́kànlá tẹ̀ sọ púpọ̀ bó ṣe wá pọ̀ tó tẹ̀ ló pọ̀ gan yẹn ẹ máa bá mi pín láàrin ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n kejì àkọ́kọ́ mi ìyẹn àkọ́bí mi pẹ̀lú ìkejì ẹ bá mi gbé ògo tiẹ̀ ẹ gbé fáwọn méjèèjì wọ́n á tọ́jú àbúrò wọn èmi mo bí wọn wọ́n máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu wọ́n á tọ́jú èmi pàápàá. ìyá wa sí ní tẹfẹ́ nu. ohun tí mo fẹ́ nìyàwó. àwọn bàbá mi mọ́nímọ́ní àwọn bàbá mi mọ̀ nìyàn mọ̀ yàn wọ́n ti gbọ́ wọ́n sì ti gbà ṣé bẹ́ẹ̀ yín lẹ bímọ yín wọ́n wàá gbé igbá ayé lé yín lọ́wọ́ ẹ sì gbà á ẹ sọ ọ̀kan tẹ́ ẹ bá fẹ́ sí i. ìyá wa ẹ gbà. èso tí tó fẹ́ sí. nǹkan tí mo fẹ́ ni wípé ògo tó wà lára ọmọ mi àbígbẹ̀yìn mo fẹ́ gbé fún ọmọ mi àkọ́bí pẹ̀lú ìkejì kí wọ́n lówó kí wọ́n lọ́lá kí wọ́n ní dúkìá rẹpẹtẹ nígbà tó la wọn bá wá dé láìpẹ́ láì jìnnà ní kíákíá báyìí kí wọ́n má wàá gbàgbé àbúrò wọn náà tí wọ́n ń lògo ẹ̀ o èmi ìyá wọn náà kí wọ́n gbọ́ sí mi lẹ́nu kí wọ́n fowó bèmí náà lò kí gbogbo wa kájọ soríire papọ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn. ìyá wa àwọn ayé ti gbà á wọ́n sì ti gbọ́. ọ̀sẹ̀ ìtura olóyè ẹ̀wọ̀ èmi tún síre fún ọ oore mi lọ́rùn ọ̀gbẹ̀rì o mọ̀. ìwọ ló wèmí kọ́ mo mọ̀. mo mà ti rántí lóòótọ́ mà ní lóòótọ́ ni àmọ́ ṣá àgbọ̀nà ojú ìtú ti ń ṣe pẹ̀lẹ́ mi yóò balẹ̀ yóò níyànjú. kẹ́ẹ̀dẹ̀ máa wò ó ẹ ṣáà mọ gbogbo wàhálà tí mo ṣe nígbà tẹ́gbọ̀n yín wà láyé kò jọ bíi pé èmi gan lọ́kọ ni mò ń gbàrú ni mò ń gbà lọ́tún ni mò ń gbà lọ́sì lórí pé lórí pé kó lè da iná ni títí tóun náà fi wá jọ́lọ́ nípè nígbà tó tún wá yá
àwọn ọmọ tí mo tún bí náà tó ń dàgbà mo tún wá tó ń ṣe gọlọ̀tọ̀ mo tún ṣe ń gbàrú mo ti ń dààmú mo ti ń káàkiri lórí iṣẹ́ ni mo wá wò pé àbí kó má jẹ́ pé ọ̀rọ̀ mi ní àmójútó tàbí àdúrà kan ni lẹ́yìn kan bá júwe ibi ọ̀dọ̀ bàbá awo kan fún mi ni mo bá débẹ̀ mo bá dẹ̀ kálàyé ni mo ṣe wọn ní àwọn ọmọ yìí ó wọ́n bá mi ṣe kí wọ́n tètè là fún wọn lówó lọ́wọ́ o àmọ́ ńgbà tá à ń sọ̀rọ̀ ni wọ́n fi ń jẹ́ mi wípé Kúnlé yìí nìkan ló wáyé tó kọ́ ládàáni tó kọ́ ládàáni àwọn méjèèjì kò ṣe nítorí kójúṣe lọ mo bá ní kí wọ́n pín síra wọn wípé kí n má jìyà kù tí n bá ní kí n dúró de Kúnlé tí ò jọ ọmọ ọdún 10 lọ ọdún wo ni Kúnlé fẹ́ tọmọ 20 ìgbẹ̀mí gan ti wọ sàárè tó ẹ bá mi gbé gbogbo kádàrá Kúnlé ẹ bá ń gbé fáwọn ẹ bá ń pín láàrin àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n á máa tọ́jú àbúrò wọn wọ́n á dẹ̀ máa tọ́jú èmi náà àfi bọ́lọ́ ń ṣe dé o àfi bọ́lọ́ ń ṣe dé tó ní bóun ṣe fẹ́ kádàrá gbogbo ẹ̀rí o mọ̀ pé mò ń sáré kọjá kádàrá ni. àwa pàǹdìdà òye kádàrá àti Kúnlé fáwọn ẹ̀gbọ́n rẹ̀ àbí. ó dàbí gbọ́gbọ́n tá a dá sí ìyá Kúnlé àbẹ̀wò ó kò kù ó ṣe eré o jẹ́gẹ́ mi ó bí ọ láàrin ìwà àtọ́lọ́hún àtọ̀wọ̀n yìí àwọn ẹ̀gbọ́n wọn nǹkan. wọ́n ti ṣaláìsí ti pẹ́. wọn ò fọmọ yọ ọ́ o àbẹ̀wò láàrin èmi ilẹ̀ tá lágbà. ẹ̀yin ni. ojú mi sì ń bẹ́ẹ̀ o ìwọ náà wo bó o ṣe sunkún ọmọ tó bíi tóótó tójú ìfiṣe tó ṣe yìí ojú rẹ ní ti ń wo bàbá yìí o lọ́mọ ọdún mélòó bẹ́ẹ̀ dá ọ̀gbà kádàrá ẹ̀dá ọ̀gbà kodoro orí àtètè níran àtètè gbé ní kùfúròsà ijó orí ń gbé ní mílò tà ń wò ògùn lọ́lọ́jọ́ kan pọ́njú orí ẹni ńlọ́lọ́jọ́ gbogbo kéyìn orúbọ orí kọ́mọ́ bá fi ká àbámọ̀ bọ́nú àbẹ̀wò ọkọ̀ òkú èyàn gbọ́jẹ lẹ́dàá rẹ̀ lọ ọlọ́run tó parí kádàrá ọmọ yìí ìwọ wá pé bẹ́ẹ̀ kọ́ ọ yí padà níbo ọmọ tètò gba kádàrá Kúnlé fún ọmọ nǹkan ò dúró sọmọ fún ọ Kúnlé tó jò lo kádàrá rẹ̀ yín wà ń dààmú kí. àfikọ́lọ́hún dáríjì. àfikọ́lọ́hún dáríjì ọ ndí wọn wá jẹ́ kémi ò máa bẹ̀ ọ́ ń ní pé ìwẹ̀ kan bẹ tí a ṣe fún ọmọ yìí àwẹ̀ orí rẹ̀ ní gbogbo ìkólọ ọmọ ọlọ́mọ kó lè padà kó náà lè tọ́jú rẹ̀. ṣé pé àtúnṣe sì lè wà lọ́rọ̀ Ọlákúnlé ìtẹ́wọ́. ebi wọ̀ èso ọlọ́run ebí ọlọ́run tó ti yan nǹkan rẹ̀ síbẹ̀ ó mọ bí ó ti sọ̀rọ̀ rẹ̀ sí. Kúnlé tó yẹ kí tẹbí tará ọmọ sáwá bá kí wọ́n máa jẹun lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àṣọ di báyìí. ìmọ̀ ìgbà ìmọ̀ náà ni. àìmọ̀ gangan náà ni ó tọrọ àforíjì rẹ̀ báyìí kọ́lọ́hún ọmọ bínú sí ọ. kọ́lọ́hún dáríjì mi o ìyá yín pọ̀ jù náà ni. mọ́tò aláwìn mọ́jọ ọ̀pẹ́ ń gbá nǹkan kan náà kọ́ ló wá kú sí báyìí ìyàtọ̀ wá pọ̀ òun ń tọ́ ọ̀bá ti jẹ díẹ̀ kí gbogbo nǹkan ó lè dá àti gbowó wá ní Kúnlé ti kúrò lọ́mọ ọdún 10 tó ń wí. ó ti pẹ́ Kúnlé súnmọ́ àyè. súnmọ́ mi ní àbẹ̀wò kí wọ́n máa ṣàṣẹ. Kúnlé o orí rẹ ò ní burú o orí rẹ ò ní gbóná bíi tológun òru o torí àrídẹ́gbẹ́ ńlá wọlé alárọ̀gbẹ̀ jímọ̀ láwọ òkè ìjẹ́rò kúkúmíkú ńlá wọ lókun òkùnmíkù láwọ lọ́sà olọ́run ìlà dáńgbà tọ́ta rọ̀gbà yíká ó lè ríwo yá wọn láyà gbọ́ àyàtọ̀ ó ló dọ̀rọ̀ yànmùyànmù ifá dòrò akó gbogbo ọ̀tá rẹ̀ jẹ́ ọ̀yànmùyànmù àkèrè àbìtọ̀ yẹ̀rìyẹ̀rì awọ abuké ọ̀yànmùyànmù ifá dòrò akó gbogbo wọn jẹ́ ọ̀yàn fún fíàǹdé ẹja ẹ̀ǹdé. báwo náà wàá ṣe ṣe tó dé tí mo bá dín ní kọ̀ọ̀kan lálàáfíà mo ṣe làálẹ̀ ìgbé kí n máa gbà. sórí ojú tiẹ̀ yìí yóò ríran ojú yìí yóò ríran àmọ́ n tó lódùmarè fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ojú rẹ̀ yìí ó fẹ́ fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni sórí ńgbà tí aláwẹ̀ yìí Kúnlé
tólódùmarè bá dá gbogbo òkúrò rẹ̀ padà wá tówó dọ́wọ́ rẹ̀ ojú rẹ̀ ti eléèbó náà ni ó gbé ọ lọ bí tí wọ́n ti tọ́jú ojú yìí gẹ́gẹ́ bí òun nílẹ̀ ti sọ fún mi o ìwọ náà tiẹ̀ wá mọ ní tí ń jọ lọ́hùn wípé ẹ̀yìn orí làbá bọ àbáfò sálẹ̀ torí níjọ́ orí ń gbé ní èmi lò ṣàǹwò orí làbá bọ àbẹ̀wò orí ní ká bọ o. ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá ń pẹ́ dáadáa lórílẹ̀ o ẹ bá ń pẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. ètùtù àwo kò ṣàìgbà o ètùtù àwo kò ṣàìgbà ìbà ẹ jẹ́bú ìbà ẹ ṣẹ̀bú ìbà olúwo 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 ìbà àpètùtù fún mi ní ìtàmùtà mọ̀ṣàṣẹ́ ìrámùrá ọ̀sàlà ńsolo òṣòlò ńsàlà ǹjẹ́ ta níbẹ̀ lódò tí ń wẹ̀ rí wọ́n ní kúnlé níbẹ̀ lódò tí ń wẹ̀ rí ìtàmùtà ìrámùrá ọ̀sàlà ńsolo òṣòlò ńsàlà ǹjẹ́ ta níbẹ̀ lódò tí ń wẹ̀ rí wọ́n ní kúnlé níbẹ̀ lódò tí ń wẹ̀ rí ó dàwẹ̀ gbó orí awó ẹ̀ ó dàwẹ̀ gbó àwẹ̀ lówó àwẹ̀ ríre gbogbo ó dàwẹ̀ gbó orí awó ẹ̀ ó dàwẹ̀ gbó àwẹ̀ fi ṣeun rere àwẹ̀ lówó láyé kúnlé àwẹ̀ tọ́jú ẹbí tọ́jú ara ó dàwẹ̀ gbó orí awó ẹ̀ ó dàwẹ̀ gbó kúnlé orí rẹ̀ ò ní burú o àbúrò ò ní ṣe ọ́ o orí rẹ̀ ò ní gbóná bíi tológun òru o láyé rẹ̀ kó lówó o kó là kó lú o òun bí kó lọ lórí rẹ̀ o. lẹ ìwàlẹ̀ òpó aráàlẹ̀ òyìn àbí nbẹ́sù ó yà ń dé sídìpákì lọ́la o ìyá kúnlé ìwọ gba ilé ẹ̀yìn mo mọ̀ pé ẹ̀yìn ojú ìyá ọ̀dà dáadáa àmọ́ wò ló gbé o ẹ̀yìn ẹrù ọmọ ni o ọ wà mọ́ tọ iwájú ìlú àwọn ọmọ bọ̀ lẹ́yìn rẹ mọ́jọ́ dànù mọ́jọ́ bọ́fọ́ o ẹ̀yìn àbúrò ní sí ọ àbúrò ní sọmọ rẹ mọ́ o n ò ní gbọ́mọ gbé o àwọn alálẹ̀ ọbọ̀ sí o tọ̀ mọ́ ṣubú o àìdànù o kúnlé tẹ̀lé ìyá rẹ rọra o. ẹ ṣé mo dúpẹ́ o. rọra o. ètùtù àwo kò ṣàìgbà o ètùtù àwo kò ṣàìgbà ìbà ẹ jẹ́bú ìbà ẹ ṣẹ̀bú ìbà olúwo olúwo. àwa jẹ̀bù èmi ó yá àtijọ́ bẹ̀rẹ̀ àtijọ́ wọ́ ṣòkòtò kan náà ó yá máa jẹ owó ẹ̀ tán ìbá máa fún ẹ ní change wa máa sanwó lára fèmí ìjẹ̀bù èèyàn tèmi nìkan ó yá ó kàn ń ru ní ó kàn ìwọ ó tọ́ra ẹ̀ máa mú ẹ tán máa mú ẹ máa fi ẹ bọ́jú máa fi ẹ wẹ̀ ayé ni mo ṣe ọmọ mi kó wá ṣàyè pẹ̀lú mi ajáyé ọlọ́ba ayé tó ta tó ta ayé wa ta bla ayé mi ò mọ̀ ọ́ mọ̀ ó yá lórí ìta kan ọmọ kókó nu Black Maria sókè yẹn lọ́nà jẹ́ hello baby mi alpha kí ló ń ṣẹlẹ̀ ibo ló wà àwa ṣeré ibi tó bá yẹ kán dà ọmọ tó máa ṣe fẹ́mi sìn tó wà tí ìwẹ̀ látàárọ̀ ra bọ́ sí bedroom kó ṣe kí ni kó wẹ̀ tó bá dẹ̀ ti wẹ̀ kó lọ tún wẹ̀ yẹn wẹ̀ kó lè mọ́ra fẹ́mi kó wá ṣe kí ni kó máa bọ̀ kó wá bẹ́ mi lé wọ́n ti sanwó àjọ máa jayé kú ni wá ṣorílẹ̀gbẹ́ lẹ́yìn yẹn wọn tó máa ṣe kan rárá ẹja borí jẹ́ kó pọ̀ díẹ̀ àwọn ilé tó bá tóbi tó ní kìmí tó dá mẹ́ wọ́n rà wá ọmọ mi farabalẹ̀ má lọ máa ro ó di àárọ̀ làkó tó lọ àjọ máa wà ní a máa ṣe fàájì mọ́jú akọrin síra wa létí akọrin síra wa níbi tó dá lára ó yí ẹ̀ ọmọ yìí máa bọ̀ ó ti wà lẹ́jọ́ ó wà lẹ̀ ìjẹ̀búlá ó yẹ ó wà lẹ̀ wà bọ̀ mo ń gbọ́ díẹ̀. ohun tó ń kọ fún mi sìn wọ́n máa sọ wípé mo ti kó sí pápẹ́ ọmọlẹ́ẹ̀pá ọmọlẹ́ẹ̀pá mo ti kó sí pápẹ́ ọmọlẹ́ẹ̀pá. ọmọlẹ́ẹ̀pá àpẹẹlẹ́ta kí ló ṣe wúlé ọmọlẹ́ẹ̀pá wúlé ọmọlẹ́ẹ̀pá wúlé wúlé ọmọ tí eréwèlè bàbá ọdún àwọn ti ṣọ́ọ̀jù. bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ ń pínpín. ẹ̀jẹ̀ mi ni wọ̀ kúnlé ọlọ́run wá ló wá ẹ̀jẹ̀ tèmi nìkan ẹ̀jẹ̀ ńlá tó ṣọ́ọ̀jù ó yá tábà ní mi ò lẹ́jẹ̀ lọ hospital wọn kọ́ lọ mẹ́jẹ̀ tó bá tèmi. ti kúnlé ní kẹ́ wá
ìyá mi ọ̀dọ̀ ìwọ ló mọ̀ mí kì í. ó ti pọ̀ jù ló hapun afa ló ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ kúnlẹ̀. Ìjẹ̀bú ni ó lọ sanwó mi ni. irọ́ ni. ó ti ṣe owó san. èmi ò dẹ́ ṣe ni ó ń gọ̀. má dá ni. ọmọ ìyá mi ọ̀dọ̀ ò ti lẹ́yìn ó yá ó wá mọ́ tó ṣẹlẹ̀ ń sìn sórí gbogbo ayé tí mi ń jẹ látijọ́ yìí tí máa ń débi tí máa ń mu gàrí èmi ni mo máa jẹ gbogbo ẹ̀. òfin ẹlẹ. irọ́ ni. yẹ kí mi ṣàlàyé fún ẹ bó ṣe ń lọ. báwo ni. wàá jáyé wàá gbàgbé orúkọ pé Kúnlé ló ń jẹ. jẹ́ kí n máa ṣàlàyé fún ẹ ọmọ tó ṣẹlẹ̀ ń sìn. o ṣáà mọ́ mi lẹ̀ pa yẹn mo ti gba láago ó ní mi kọrin fún tó fi wọlé yẹn mo jẹ́ kó yẹ pé kó máa bọ̀ kó wá ṣayé fún mi kó jayé lọ́ba ayé tó ta pẹ̀lú mi bì. ó yẹ wá yẹ wípé tó bá ti ń bọ̀ kó ra ẹja dání ẹja tó pọ̀ aborí ńláńlá ẹ máa tún pé padà ń sìn pé wáò mọ́ rẹ̀ dání ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ mú dání torí pé Kúnlé wà bí wàá ṣoore kan fún mi tí máa dùnnú sí. wàá kàn dé fún wa pé màmá Kúnlé lé wàá pé màámi wàá máa sọ fún wọn pé màmá o ó dáràn lági tó wálé o tó rà máa jáyé lánìí ayé wa tàbílà Kúnlé má sọ lóhùn. ó yẹ kó mọ̀ náà pé ìyá Kúnlé ò lè fi Kúnlé ṣeré. èmi mọ̀. Kúnlé lẹ́yìn ijú ẹ̀ ó dáràn ọ̀la wọ́n náà ló lè ní Kúnlé fún kò lè fi Kúnlé lẹ̀. kò Kúnlé fi yẹn lẹ̀ ara bá màmá sọ̀rọ̀ ní jáde. kò sọ̀rọ̀ tá a fẹ́ bá màmá sọ. Kúnlé máa gbà fọ́lọ̀. Kúnlé ò lè gbà tí ìyá Kúnlé bá gbà gan ní tó mọ̀ pé Kúnlé ò lè gbà. ó mọ ẹ̀ tó máa ṣe fún mi kó tó máa ṣe fún mi ní pé ó yá ọmọlẹ̀pá tó ń bọ̀ ẹ̀ ń sìn ẹja tó bá gbé dé àjọ máa jẹ. kò béwu dé. wàá bá mi ra pure water èmi á máa fi tẹ̀ ṣé wàá rí bí ẹ̀ gbogbo àwọn yìí tí wọ́n kó jọ tó múlẹ̀ ọtí tí máa mú from now títí dalẹ̀ àti ṣùà. máa ṣe yẹn máa ń disappoint mi gan láyé bó ṣe fẹ́ kó lọ ọkọ nìyẹn ó dà kó tó séwu. irọ́ ni. èmi ò ní fẹ́ lówó bí ẹ̀ òróró mẹ́ta ni máa rà fún ẹ owó ẹ̀ máa kọ̀ kó fẹ́ kó yà. eléwé ni àwọn ọ̀sìn Ìjẹ̀bú mo ti kó sí pápẹ́ ọmọlẹ̀ pa ìṣe ọmọlẹ̀ pa mo ti kó sí pápẹ́ ọmọlẹ̀ pa. lẹ́kọ̀ọ́ wa kan ṣe ń ranjú jòlè ẹ̀kọ́ wa kan ṣe ń ranjú jòlè lálẹ́ yìí. Ìyá Kúnlé Ìyá Kúnlé màámi ọkọ mi Ìyá Kúnlé ṣàlàfíà ni. yes ma ilẹ̀. màámi mo múrò dùnú wá fún yín bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń wo. Ìyá Kúnlé in fact eléyìí dá eléyìí dùn màámi. màámi ibi tí mo sọ fún yín pé mò ń wáṣẹ́ lọ tí mo lọ ní èmi wọ́n ti fún mi níṣẹ́ o. màámi wọ́n ti fi mí ṣe store keeper nílé iṣẹ́ tán ti ṣe Dunlop slippers. wọ́n ti fún mi níṣẹ́ o. ẹlẹ́dàá mi ò mà ṣe mo dúpẹ́ o ẹlẹ́dàá mi ò ṣe mo dúpẹ́ o Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣe o. kò dẹ̀ máa wá wo túnjíṣẹ́ kó ń bí ni o. ọmọ yòó ní gàrí ó ti wá bí báyìí. bó ṣe sọ̀rọ̀ tán ni mo wọlé mo lọ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. kí ló ń ṣẹlẹ̀. ó ní ibìkan tẹ wáṣẹ́ ibìkan lọ bóyá iṣẹ́ o ṣẹ́ ó ní wọ́n ní kẹ́ máa bọ̀ ń bẹ̀ wá ṣe supervisor fáwọn tó ń ṣọṣẹ́. ẹ lọ́wọ́ màá ṣe kí tí wàá bẹ̀rẹ̀ ṣẹ́ ń bẹ̀. ó wá rí bẹ́ẹ̀ ìdùnnú ṣubú láyọ̀. mami iṣẹ́ ti di méjì nìyẹn. ìbúlé wá fẹ́ múnú iṣẹ́ méjèèjì báyìí. èyí tó bá ti dáa ni màá ṣe ń bẹ̀. Ọlọ́run Olódùmarè wá bá mi fà lùbáríkà. àmín o ní ṣiṣẹ́ oníṣẹ́ èyí tó dáa nínú bẹ́ẹ̀ kí pé yẹpẹ̀. ẹ ló ṣayọ. ẹ ló Kúnlé báwo ni. ṣé wàá pa ìyá pẹ̀lẹ́ má bínú. èmi ò má bínú àkọọ́lẹ̀ mà ní àkọọ́lẹ̀ ti dúró. má bínú èmi náà mọ nǹkan tójú ẹ mà ti rí má bínú. àmọ́ àwọn ọlọ́dẹ àdúgbò yín wọ́n lù mí bíi bóyá mo ṣìnà ni o bóyá mi ò mọ̀nà ni o bóyá ibi tó ṣáà ní kí n dúró sí lèmi ti ń rìn kiri wọ́n ń nà mí bí ẹni máa kú. ìgbà tí mo dẹ̀ ti pè é pè tí ò lọ èmi mà ti gba kámù mo mọ̀ pé Ọlọ́run á ṣe ìtòdà. má bínú ìyá èmi náà mọ̀rọ̀ wọn lọ́dẹ ìlú wa yìí àwọn lọ́dẹ Abẹ́òkúta wọn burú gan jọ má bínú. bí mo ṣe dẹ́kọ̀ gan tí n bá ṣàlàyé fún ẹ àmọ́ long story ni kò ń ṣe nǹkan tí mo lè máa sọ lórí fóònù. jọ má bínú owó tí mo fẹ́ fún ẹ gan ti wà lọ́wọ́ mi. irọ́ ni. màmí mò ń gbọ́ kí ló ti ṣẹlẹ̀ o. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ màá wá bẹ nílé yín. ṣebí lẹ́yìn yẹn náà lẹ ṣì wà. ibẹ̀ ni o ibẹ̀ là ń gbé. màá wá bẹ ṣùgbọ́n jọ má bínú sí mi. wo tí bá rí ẹ máa explain nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ kó ń ṣọ̀rọ̀ rí fún ọ jọ má bínú ṣùgbọ́n.
màmá ń kọ́. mọ́mì wà. mo wà bí. o ṣe mami ṣé ẹ rántí Abẹ́òkúta tí mo sọ fún yín pé mo fẹ́ lọ́gbà ẹ̀. ó jà mí lẹ́nu nígbà tó sọ pé wọ́n tún náà yín kó tó. ẹ wo mami mi ò lè ṣàlàyé fún yín mami bàbá ẹ̀ tí mo wá lọ tí mi rí gbà yẹn ó ní dádì òun ti ṣetán láti rán mi lọ sí ilé ẹ̀kọ́ gíga tí mo fẹ́ lọ owó tí màá tún máa ná tí n bá tún débẹ̀ bàbá ẹ̀ tún ti kó lé lọ́wọ́. ọlọ́run ó mà tóbi lọ́ba. mami ṣe rí pé dùnú ti ṣubú láyọ̀ báyìí. ọlọ́run ti ṣe báwo la ṣe wá fẹ́ ṣe tọ̀rọ̀ iṣẹ́ méjì pẹ̀lú ti iléèwé tó yọjú báyìí. mami gbogbo yìí tẹ̀ ń sọ yìí ìjọba ti sáyé dẹ̀rọ máa máa lọ sí ibi iṣẹ́ ní Monday to Friday máa dẹ̀ máa lọ sí school ní Saturday Sunday ìyẹn ni wọ́n ń pè ní part time. kí ni mo pè mami. part time òótọ́ ni orí sọ mami gbogbo ẹ máa tó. ojú tí mo ti là á lẹ̀ fún iṣẹ́ díẹ̀. ẹ má fọwọ́ kàn ẹ wò ṣe rí lọ́wọ́ tí mo tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí máa wá máa ra oríṣiríṣi oògùn tó nice tó dáa tó jẹ́ pé ojú yẹn ó máa clear ó máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀. ẹ má wọrí ọlọ́run á bá mi sọ ẹ́ di ńlá ọlọ́run á jẹ́ òtóbi jù báyìí ọlọ́run á bá mi gbé ẹ ga sórí bó ṣe máa lọ sí school tó máa lọ síbi iṣẹ́ ò ní ṣìṣe mi ò ní fi ẹ́ ṣàwátì wàá tọ́jú mi o èmi gan alálàáfíà ojú yóò ní fọ́ máa fi bẹ́ẹ̀ tọ́mọ ọmọ lágbára ọlọ́run ẹ̀yin mi yìí gbogbo ọmọ ẹ báyìí mi ni màá àmín kò ṣe ọkọ mi kú oríire yìí. ọlọ́run ò ṣe èmi ò kó ò ṣe o. èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe olúwa ò ṣe àpò ò ṣe o. èyí tó kù lẹ́yìn wá ọlọ́run ṣe o.